wọ́n ní EFCC bọ̀ wá gbé àwọn Ọ̀yọ́mèsì pé wọ́n gba 15 million lọ́wọ́ ọmọọba Lukman Gbadegesi. Ẹ máa gbọ́ o. Ǹjẹ́ o ti gbọ́ pé EFCC ti ṣetán tó fẹ́ lọ kó àwọn Ọ̀yọ́mèsì? Kí ló dé? Bẹ́ẹ̀ ni gọ́vnà Mákindé of Ọ̀yọ́ ó ti bọwọ́ lùwé báyìí. Ó ní àwọn EFCC àwọn ṣílẹ̀kùn sílẹ̀ gbẹ́yẹ̀wò. Ó yá ẹ lọ kó gbogbo Ọ̀yọ́mèsì pátápátá. Wọ́n ti bayé jẹ́, wọ́n ti bọ̀rùn sí jẹ́. Mo pariwo tó àbí mi ò pariwo ṣèbájọ́ pa ni. Ǹjẹ́ o tilẹ̀ gbọ́ iye tán ní Lukman Gbadegesi tó gbé fún àwọn Aláàfin of Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́mèsì? 15 million naira òun ni Lukman Gbadegesi ló gbé fún àwọn Ọ̀yọ́mèsì. Èèyàn kankan 15 million. Àsìkò ti tó d'Ọ̀yọ́mèsì ẹ fàṣọ pépé roko ọba, ẹ fàṣọ pépé roko ọba. Àníyàn ti pé tẹ́tí ṣe nílẹ̀ Yorùbá ẹ ti họ́ mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni ipò Aláàfin of Ọ̀yọ́, orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ kì í mọ̀ ṣọba kékeré nílẹ̀ Yorùbá. Àwọn ọmọkọ òríjìnà mà nígbà kẹba yé jẹ́ kẹbọ̀rún ṣe jẹ́. Ẹ tún wá ẹ̀yin bàbá àgbàlagbà yẹ ẹ tún jésù àjàrà. A tún wá dé tán ẹ̀yin awádàgbà ẹ bá ti yín lọ. Ẹ̀yin àwa máa kàn wá ọmọ ìrọ̀lẹ́ pa. Níbi tá a bá dé yìí wọ́n ti gbówó lé. Wọ́n fẹ́ yàn ó mà tún ti gba ọ̀nà tuntun yọ báyìí pẹ̀lú bí ilé ẹjọ́ bó ṣe ti dájọ́ lórí ọ̀rọ̀ náà tó sì pàṣẹ fún àjọ tó ń ṣe ìwádìí jẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu ìyẹn Economic Financial Crime Commission EFCC láti ṣe ìwádìí àwọn àgbà ìjòyè bíi 5 nínú àwọn Ọ̀yọ́mèsì ìyẹn àwọn ìjòyè tó yan Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ àfọbàjẹ ní ìlú Ọ̀yọ́. Ẹ ó rántí pé láti inú oṣù kẹrin ọdún 2022 tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé tó ti wàjà wọn ò mà rí Aláàfin Ọ̀yọ́ míì yan, ṣùgbọ́n nínú oṣù kẹsàn-án ọdún 2022 ìní àwọn afọbajẹ yan àwọn Ọ̀yọ́mèsì tí Báṣọ̀run ìlú Ọ̀yọ́ olóyè Yusuf Ayọ̀ọ́lá jẹ́ olórí wọn. Ìní wọ́n máa yan ọmọọba Lukman Gbadegesi pé òun ni Aláàfin Ọ̀yọ́ tuntun tí àwọn yàn, ṣùgbọ́n tí gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àṣẹ àti agbára wà lọ́wọ́ ẹ̀ tó kọ̀ láti fòǹtẹ̀lù ọmọọba Lukman Gbadegesi tó sì ní tí ò sì fòǹtẹ̀lù tí ò kéde ẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Èyí ló máa jẹ́ kí àwọn olóyè méjì kan nínú àwọn Ọ̀yọ́mèsì náà méje nínú wọn ìyẹn olóyè Àsìmíyù Àtàndá àti olóyè Lámídì Oyèwálé wọ́n yarí pé àwọn yòókù àwọn ti gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ Lukman Gbadegesi ni kì í ṣòun làwọn yàn, tí wọ́n sì ké sí ìjọba Mákindé pé kó ṣèwádìí wọn. Èyí ló jẹ́ kí wọ́n gbọ́ àwọn olóyè 5 náà ìyẹn olóyè Yusuf Ayọ̀ọ́lá tó jẹ́ Báṣọ̀run ìlú Ọ̀yọ́, olóyè Lámídì, olóyè Hamzat Yusuf tó jẹ́ Akíníkù, olóyè Àsìmíyù Àtàndá àti olóyè Wákìlì Oyèdàpọ̀. Ó jẹ́ kí wọ́n wọ́ wọn lọ síwájú àjọ EFCC pé kí wọ́n ṣe ìwádìí wọn, ṣùgbọ́n tó jẹ́ wípé níṣe ni àwọn olóyè tí wọ́n pé lọ sí ọ̀dọ̀ àjọ EFCC náà máa gba ilé ẹjọ́ lọ tí wọ́n sì ní kí ilé ẹjọ́ má jẹ́ kí àjọ EFCC kó ṣe ìwádìí àwọn. Ṣùgbọ́n ilé ẹjọ́ ti dájọ́ báyìí o. Bẹ́ẹ̀ ni onídàájọ́ Ìkéré Apàn tó dájọ́ ó pàṣẹ pé kí àjọ EFCC kó lọ ṣe ìwádìí àwọn Ọ̀yọ́mèsì nínú kóòtù làṣírí ńlá mà ti tú nígbà tí ẹni tó jẹ́ agbẹjọ́rò àwọn àjọ EFCC ìyẹn amòfin SM Galandashi tó mà tú àṣírí. Ó ní nínú àwọn 5 tí wọ́n gbé àwọn wá sí ilé ẹjọ́ yìí pé wọn ò gbọ́dọ̀ ṣèwádìí àwọn. Ó ní 2 nínú wọn ó ti yọjú sáwọn ìyẹn olóyè Àsìmíyù Àtàndá àti olóyè Lámídì Oyèwálé. Ó ní àwọn ló wá tú àṣírí yìí pé mílíọ̀nù 15 náírà 15 million naira ìní ọmọọba Lukman Gbadegesi lóun yóò fún ẹnì kọ̀ọ̀kan àwọn láti di Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní ìdí èyí ló jẹ́ káwọn kéde pé òun ni Aláàfin Ọ̀yọ́ tó kàn o, nítorí mílíọ̀nù 15 náírà kò kéré inú ayé, owó ńlá ni fún àwọn tí ó sì ní èyí ìgbà làwọn fi gbà pé jẹgúdújẹrá náà fi yan ọmọọba Lukman Gbadegesi àti pé ilé ẹjọ́ gbọ́dọ̀ dé àwọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ àwọn. Ṣùgbọ́n agbẹjọ́rò àwọn Ọ̀yọ́mèsì amòfin Haidi Ọláyínká wọ́n ní kí ilé ẹjọ́ jọ̀ọ́ kó má jẹ́ kí wọ́n ṣe ìwádìí àwọn oníbàárà òun yàn. Inú mi dùn pé Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni ìyá mi, Ọ̀yọ́ ni bàbá mi. Ìlú àmúyangàn ni ìlú Ọ̀yọ́ Aláàfin.
ìlú tún sí pé ó ń gbé onílé ń gbé àlejò, ìlú tí ẹ máa sọ pé àwọn ìjagun ń bẹ, ayé ọba là máa ń jẹ. Wọ́n wá ní àní bímọ nílé ọlá kó tún máa wọ́lá káàkiri. Ọ̀yọ́ náà máa ń kì bẹ́ẹ̀, torí pé Ọ̀yọ́ lọlá wà, èmi ò ní bá wọn wọ́lá ká. Wọ́n sì máa ń kí wa nù nígbà wáṣẹ̀ tó takòkò yìí. Tá bá lọ sẹ́yìn òdì, a máa ń fi proud pé Ọ̀yọ́ ni wá. Ó láwọn nǹkan kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń rí nípa wa tí wọ́n ó sọ̀rọ̀ tí ó jẹ́ ohun ìdùnnú fún wa nípa àjọmọ Ọ̀yọ́. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ lákòókò yìí, ó fẹ́ máa tọ́nu ajíṣe bí Ọ̀yọ́ tọ́yọ́ ń jẹ́, ó fẹ́ máa tọ́nu ẹ̀sìn nǹkan mi. Mo sáré pé láti bíjọ́ mẹ́ta oríṣiríṣi ìròyìn ṣàgbà orí social media pé àwọn Ọ̀yọ́mèsì, àwọn kan tiẹ̀ ní wọ́n fẹ́ ta ipò ọba Ọ̀yọ́ Aláàfin, àwọn kan ní wọ́n ti gba 15 million, àwọn Ọ̀yọ́mèsì ẹlẹ́nu márùn kan. Bó ti jẹ́ pọ́rọ̀ yẹn ti wáyé rí bí bóyá maybe last year àbí early this year, but ọ̀rọ̀ yẹn ò lọ fà. Ẹ má bínú. Àwọn kankan wà tí mo fẹ́ yànnàná fún yín lórí program Àtìbà yìí. Èmi tẹ́ ń wò yìí, ojúde olódodo lọ̀rọ̀ mi. Bí yóò bá gbàbẹ̀ lálọ́ yóò gbàbẹ̀ tó bá ń bọ̀. Ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́, ẹ̀yin Ọ̀yọ́mèsì, Ẹnjìníà Ṣèyí Mákindé, ẹ̀yin abẹnugan lọ́yọ̀ Aláàfin, Alhaja Monsúrà Súnmọ́nù, Alhaji Yunus Akíntúndé, Ọmọọba Akeem Skimeh, gbogbo àgbáyé àti gbogbo ẹ̀yin pátá tí mi ò láǹfààní àti dárúkọ yín tẹ́ẹ̀dẹ̀ mọ́ra yín. Mo lójúkọ ẹ̀yin Ọ̀yọ́mèsì látòrí bàbá Basọ̀run, bàbá Akínikú, Olóyè Sàámú, gbogbo yín pátá. Lójú dẹ̀ ń tì mí, ajé. Àkọ́kọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí táwọn èèyàn mọ̀ yàtọ̀ fún pé mo yọṣẹ́ ìtàgé láàyè wọn. Ó lójú ìlú tó máa jẹ́ ìlú ilẹ̀ Yorùbá tí nǹkan kan máa ṣẹlẹ̀ ń bẹ̀ tí mi ní contribute lórí afẹ́fẹ́. Àwọn èèyàn dẹ̀ ń gbọ́ mi, inú àwọn èèyàn máa ń dùn. Ọdún náà kì í mọ̀ rìn kò rí ọmọ mi, ọmọdé kì í wuyè kútékétì rẹ̀ mọ́ jóná. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń drop comment tó máa ń ṣe correction. Èmi náà dẹ̀ rí ìrà bí ẹni tó gbọ́n. Ṣùgbọ́n àbùkù ńlá ni kò mọ̀ sábà yàn, ó jẹ́ pé ẹni tán lọ sábà gangan wá ń sá lọ. Àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nǹkan kan, orin ní ṣáájú ọ̀tẹ̀ o. But ẹ̀yin Ọ̀yọ́ ti fàyè gba ọ̀tẹ̀, ọ̀tẹ̀ sì ti wù àárín yín. Ọ̀yọ́ mẹ́ta ní ń bẹ, ẹ̀yin gangan mọ̀, ẹ̀yin sọ ìlú o, ìwà Ọ̀yọ́ ni o. Ọ̀yọ́ kan lọ̀yọ́ tó nàró tínú ẹ̀ lóṣù, Ọ̀yọ́ tí wọ́n mọ ibi tí ń lọ nù. Ọ̀yọ́ kan lọ̀yọ́ ayọ́mọ́lẹ̀, Ọ̀yọ́ kan lají ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ají ṣe bí Ọ̀yọ́ láàrí kò síbi tẹ́ ti fi proud. Ṣùgbọ́n léni yìí, ta ló fẹ́ ṣe bí Ọ̀yọ́ mọ́? Ṣé wà Ọ̀yọ́ jẹ́ kán lè ṣe bí Ọ̀yọ́? Ọ̀yọ́ ò bàjẹ́, Ọ̀yọ́ ò dàrú, bẹ́ẹ̀ lọ̀yọ́ ò yé jẹ. Ẹ̀yin tẹ́ ń gbọ́yọ̀, ẹ̀yin nìka. Yes, ẹ̀yin nìka. Ẹ̀yin nìka tí ń gbénú ká tí ò já dẹni rìnà. Ẹ̀yin lògiri yín lanu, aláǹgbá wa ń wọbẹ̀. Ìjọ aláyé ti dáyé, ọ̀pọ̀lọpọ̀ ìlú Ọ̀yọ́ ní tò. Ọ̀pọ̀lọpọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ní ń dé wọn ládé. Ẹ̀yin lè dèrà yín ládé tí. Níjọ́ tẹ́ bá fẹ́ dé ìlú kan ládé, kí wọn ò ní rán yín lé.
ṣé wọn ò ní rán yín létí àwọn nǹkan kan. Ẹ sì ti gbàgbé pé la fi ń gbáríwó lẹ fi ń gbáríwó ìwọ̀sí lọ́yọ̀ ọmọkọ̀ lẹ fi ń gbáríwó. Tẹ́ ẹ bá kọ̀wọ̀ sí ebi wọ̀ sí tààràtà bá fi lọ yín èyí tẹ́ ẹ fi lọ́ra yín kọ́. Mo sọ fún yín mo ní kẹ́ ẹ pààrọ̀ àtọ̀dọ̀fin inú yín kẹ́ ẹ pera yín ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń gbé nílùú Ọ̀yọ́ ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ pera yín ẹ bára yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí inú yín ó kónú tí inú yín ò bá kónú ó máa difficult fún yín láti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun tẹ́ fẹ́ jẹ. Òfin wà, àṣà wà, ẹ̀sìn wà, mẹ́tẹ̀ẹ̀ta ló wà ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta abẹ́ òfin òfin wà ó dá dúró ẹgbẹ́ yìí sẹ́gbẹ́ kan. Ṣé wá rí àṣà wà, ẹ̀sìn wà, báyìí là ń ṣe nǹkan wa ó wà mẹ́tẹ̀ẹ̀ta abẹ́ òfin ló wà. Abẹ́ òfin ni. Ṣé wá rí àwọn kan bẹ sí pé Ọlọ́run ti gbà fún wọn. Àkọ́kọ́ Ọlọ́run gbàfẹ́ ni ọba lówó. Ọlọ́run gbàfẹ́ ni ọba nímọ̀. Ẹni Ọlọ́run gbà fojú lẹ́ni tí máa ń bẹ nípò agbára. Tí ó sára tí ò lè fi ipò agbára dá. Ẹ̀yin Ọ̀yọ́mèsì, ipò agbára lẹ wà. Ara wo lẹ ń fi ipò agbára yín dá? Yíyan ọba yín sórí àpèrè, èròǹgbà yín láti yan ẹni tẹ́ ẹ mú. Ṣé èròǹgbà yín sí ìtọ̀sẹ̀ bí wọ́n ṣe ń tọ̀ ṣe lẹ́tọ̀ọ́? Tẹ́ bá wá ṣe bí wọ́n ṣe máa ń ṣe, kí ló dé tí ò jẹ́ kó rí bó ṣe yẹ kó rí? Ó sá lófin àtàṣà tí òun fi yan ọba lọ́yọ̀ Aláàfin. Òfin àtàṣà náà ẹ ti ń tẹ̀lé ó tó gbà wò, ẹ ti tẹ̀lé mọ́ ó tó gbà wò. Bá a bá gbọ́ tán, àbá àrọ̀bá o. Agbọ́pọ̀ba kan bẹ tó ti gbàwé. Agbọ́pọ̀ba kan bẹ tí wọ́n padà fún níwèé. Agbọ́pọ̀ba kan bẹ tó padà yẹ. Ẹnu wa ò gbà á. Ṣùgbọ́n gbogbo tó bá ti ṣẹlẹ̀ síwájú, ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn. Àti pé bójú ti dúdú nígbà kan, ojúmọ̀ ti là kọjá ààyè ní ìsìn. Ẹ̀sìn àtọ̀làjúmọ̀ ti yí nǹkan pọ̀. Sẹ́ẹ̀mọ̀ ni abẹ́ ìfura. Ẹ̀yin Ọ̀yọ́mèsì, ẹnu mi ò gbà láti sọ̀rọ̀ sí yín. Torí pé kò tó sọmọ lẹ́nu kó sọ fún ìyá rẹ̀ pé ó pàdé mọ́. Ṣùgbọ́n tó sọmọ lẹ́nu láti gba àwọn òbí rẹ̀ mọ́ràn. Ó níye ìgbà tí mo ti bá yín sọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù yìí. Mo sì mọ̀ pé kò lè burú kọ́rọ̀ mi ọmọ dọ̀dọ̀ yín. Ẹ bá tiẹ̀ jẹ́ pé ẹ ṣe social media person tàbí tẹ̀kẹ́ mo bẹ́ẹ̀ ṣe fẹ́ lo social media, mo sábà pé ẹlẹ́bí ẹ lọ́mọ. Ẹ láwọn èèyàn tí wọ́n ó play rẹ̀ fún yín pé ọmọ Ọ̀yọ́ kan mọ̀ sọ̀rọ̀. Mo sọ fún yín. Tẹ́ ẹ bá lè fẹ́ fòfin tó, ṣé kò ní pa àṣà là? Tẹ́ ẹ bá lè fẹ́ fi àṣà tó, sófin ò ní bí àṣà mú. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe, ẹ ṣe torí pé ẹ jẹ́ kí inú yín ó kónú. Ṣé wàá mọ̀ pé tí ọba lọ́wọ́ ara lé nu, àlejò lè mọ sàárè àfọ́jú. Wọ́n ní EFCC bọ̀ wá gbé àwọn Ọ̀yọ́mèsì pé wọ́n gba 15 million lọ́wọ́ ọmọọba Lukman Gbadegesi. Ẹ máa gbọ́ o. Tó bá ṣe pé inú àṣà ló wà wípé tọ́ba kan ó bàjẹ́ wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀. Tó bá ipá àṣà ni pé àṣà Ọ̀yọ́ ni pé tọ́ba kan ó bàjẹ́ o, àwọn Ọ̀yọ́mèsì ó gbowó o, bóyá wọ́n fi ṣe ètùtù ni o, bóyá wọ́n fi ṣe sàárà ni o, èmi ọmọ ṣe mọ̀ pa sáàmù. Tó bá ṣe pé inú òfin Nàìjíríà tàbí òfin Ọ̀yọ́ stéètì tó bá ti pé corruption ní nǹkan bá ń kọ, sófin àtàṣà ò ti takora wọn. Tófin àtàṣà bá wá fèsì ara wọn,
ṣe mọ̀ pé bí ìgbà tí ẹ bá fi positive méjì àbí negative méjì tẹ́ ẹ fi kanra wọn ó di dandan ìkan ọkọ̀ ti views torí pé ẹni tó gbófin lọ ó wà nípò agbára. Gbogbo Ọ̀yọ́mèsì tẹ́yìn jẹ ẹ jẹ́ lórí Ọ̀yọ́ Aláàfin àtàwọn ìlú péréte tó wà lábẹ́ rẹ̀. Aláṣẹ tó jẹ́ number 1 lọ́yọ́ state ò dúró lórí gbogbo Ọ̀yọ́ state ń ṣiṣẹ́ òfin. Ẹni tẹ́ ẹ bá ní ẹjọ́ wúwo ẹ gbé lọ ibì kan ẹ bá ìjọba ń bẹ̀. Then ẹ̀yin gangan fúnra ara yín ṣe ẹ tẹ̀léra yín bó ṣe yẹ kẹ́ ẹ tẹ̀léra yín ṣe ẹ pé bó ṣe yẹ kẹ́ ẹ pé kí ló dé tẹ́ kọ́kọ́ tààrin ara yín ṣe. Kí ló dé tó jẹ́ pé inú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tó bá ṣe pé lóòótọ́ ni why not Ọ̀yọ́ méjì sí méjì tán ti lọ declare ara wọn fún EFCC tọ́yọ́mèsì 5 táwọn wá dúró lójú kan. Àti pé ṣé lóòótọ́ lẹ gba 15 million àbí ṣé ẹ fẹ́ gbà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ má bínú ó wù mí láti wálé mo fẹ́ fojú kàn yín mo fẹ́ kémi àti yín ó jọ sọ̀rọ̀. Ọdún ní ẹjọ́ tó bá ti dẹjọ́ ìjọba èrò wa kéré láti dá sí ṣùgbọ́n àwa wà lójú òde torí pé ta làwa wà ayé ń rí wa a dẹ̀ ń dá sọ̀rọ̀ tí ó kàn wá. Irú ẹnu àbùkù wo lẹ fẹ́ káyé fi máa sọ̀rọ̀ wa. Gómìnà ò lẹ́bi bẹ́ẹ̀ ni gómìnà ò lẹ́bi ibi tẹ́ fi hàn gómìnà rí ẹni gómìnà fi ń sọ pé ṣáàwò abẹ́ẹ̀rí bí wọ́n ṣe kó yín mẹ́rẹ̀ ìlú òní ni. Ẹ wo prógráàmù tí wọ́n ṣe lọ́yọ̀ọ́ tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ onífìlà dáládé. Èmi ọ̀gbọ́n nùrò ìpẹ́yìn Ọ̀yọ́mèsì wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé tọ́ba ò bá sí lórí ìtẹ́ ẹ̀yin Ọ̀yọ́mèsì ní representative ọba ẹ̀yin ní delegate ọba ẹ̀yin ní interim king ní Ọ̀yọ́ kingdom. Gómìnà wa fọba jẹ ẹ láǹfààní àti síbẹ̀ ṣé bẹ́ẹ̀ ni gómìnà burú tó ni. Ẹ̀yin bàbá yìí bàbá gómìnà lẹ jẹ́ ṣùgbọ́n torí pé àárín yín ò gún ẹ ti ń lo ọ̀tẹ̀ Ọ̀yọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní tayọ ọlọ́pọ́n ẹ wá ń fẹ̀yìn ọwọ́ ara yín. Ọ̀pọ̀lọpọ̀ abẹnugan lọ́yọ̀ọ́ ìní wọn ò sọ̀pọ́ọ̀tì yín ìní wọn ò rí yín gbámú. Ṣùgbọ́n láàyè òdodo ọ̀rọ̀ sá èmi ò tẹ̀lé candidate kankan o. Prince Lukman Gbadegesin tí wọ́n bá kóyàn 5 kalẹ̀ báyìí mi ò dá wọn mọ̀ mi ò dẹ̀ disagree pé kan jọba tàbí kan má jọba. Àdúrà tèmi kan gbà ní pé gbogbo ẹni tí ó jọba tí lọ yóò tẹ̀síwájú tẹ́bí mi àtẹ̀mí táàrí tí wàá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá mi gbé wọn dépò. Ọmọọba Lukman tó bá ṣe pé ẹ̀yin ilé ìjọba tó yọ òfin lójú tẹ́fẹ̀ mi gúngún lò táyé tí yín náà ráyè Ọlọ́run ó gbé yín débẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀yin ilé kádànwó àbámọ̀ bá lú Ọ̀yọ́ ẹ̀ ní débẹ̀ tí kúkọ́ tá ìsàkọ́ àkèwé ibẹ̀ kakú síbẹ̀. A mọ̀ pé ipò ọba Ọ̀yọ́ ìṣepò kékeré ibi pété nìkan bá fẹ́ jẹ́ kò ní sáwuyewuye tàbí kò ní mẹ́jọ lọ́wọ́ àbánú tàn bẹ́ẹ̀ sẹ́ni tí jẹ́ tí ì mẹ́jọ lọ yóò sì lálọ́pàá òṣèlú nínú ó ṣe gbà láti gbà wáṣẹ́ nu. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé tí Ọ̀yọ́ bá dúró lẹ́yọ̀ kan bó ṣe yẹ kí wọ́n dúró tí wọ́n ń jórúkọ tí wọ́n ń jẹ́ tí wọ́n ń jẹ́ àti ṣe bí Ọ̀yọ́ ó ṣeé ṣe kọ́rọ̀ yìí ó mọ̀ lè tó báyìí. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹjọ́ jẹsẹ́ bì ẹ wo ọjọ́ tá DS Àfọ̀njá kú ẹ wo bí ìlú ṣe rí ń jọ́nà àríṣe làríkà
èmi gan sọ̀rọ̀ ẹnu mi dálẹ̀. Kí lẹ fẹ́ kan sọ nípa yín nígbà tẹ́ wà bẹ́ẹ̀ àti ìgbà tẹ́ sí bẹ́ẹ̀? Bàbá mi, bàbá Basọ̀run Káráolé, bàbá yìí gẹ́gẹ́ bí aṣíwájú Ọ̀yọ́mèsì lọ́yọ̀ Aláàfin. Kí ló dé tẹ́ pé gbogbo àwọn Ọ̀yọ́mèsì? Kí ló dé tẹ́ padà síbi tẹ́ ti jọ bẹ̀rẹ̀? Ẹ wo, aṣíwájú olórí kì í ṣe pé wọ́n ní kó wá pàṣẹ kó wá múlẹ̀ nìkan o. Àṣẹ tó bá ti kú láṣíwájú mọ̀ ń pa. Ẹ jẹ́ kí n ṣàpèjúwe kan fún yín sà. Tí ẹ bá ní ta ló yẹ kọ́lọ́gbọ́n bẹ̀rù, ọlọ́gbọ́n ò gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́gbọ́n ẹgbẹ́ ẹ̀, òmùgọ̀ lọ́lọ́gbọ́n ló gbọ́dọ̀ bẹ̀rù torí òmùgọ̀ lè dá ọlọ́gbọ́n lẹ́rù. Ẹ sì fi àgọ̀dí ẹ̀kọ́ gbọ́n yín ṣá. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ pọ́rọ̀ yẹn ti go fà, ó ti lọ fà, ọjà kẹ́ ẹ̀ fà sẹ́yìn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá ṣe máa ń ṣe. Lónìí yìí tí wọ́n bá ń pariwo Ọ̀yọ́mèsì, Basọ̀run wọn kọ́kọ́ máa dá akọ torí pé Basọ̀run ni prime minister, Basọ̀run làṣíwájú Ọ̀yọ́mèsì, Basọ̀run lórí àfọ̀bàjẹ́. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo Ọ̀yọ́mèsì yòókù náà ló ní dìpátímẹ́ǹtì tí wọ́n gbámú nílùú Ọ̀yọ́ lórí ètò fífọ̀bàjẹ́. Tẹ́ẹ̀lì yọwọ́ wọn sẹ́yìn, tẹ́ẹ̀lì sọ pé tí wọ́n bá wọ̀. Ṣùgbọ́n bẹ́yìn márùn-ún ṣe wá àtùjọ, kí ló dé tápá yín ọ̀káyàn méjì? Kí ló dé tẹ́ẹ̀lì wín ní háàtì èèyàn méjì? Majority yín carry vote ńkọ́? Majority yín carry vote lóòótọ́. Ṣùgbọ́n Kánú ń gègé, Ronaldo ń gbá bọ́ọ̀lù, scores láyé fẹ́ kà. Àṣeyọrí ta ló wín ní the end láyé fẹ́ wò. Pè yín lákèésí láìmọye ìgbà. Bàbá Basọ̀run, bàbá Sáàmù, ẹ̀kọ́ tán rere lélẹ̀. Bàbá Sáàmù, olóòótọ́ làwọn èèyàn máa ń pè yín nígbà ayé Aláàfin. Awíkoko làwọn èèyàn máa ń pè yín nígbà ayé Adéyẹmí Àtàndá. Wọ́n ní bàbá Sáàmù kì í fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Wọ́n ní bàbá Sáàmù kì í wẹ̀yìn tí ọba sọ̀rọ̀. Wọ́n ní bàbá Sáàmù wọ́n lè wà lóyà. Bàbá Sáàmù ẹ má bínú, sẹ́ẹ̀sì wà lóyà sọ́yọ̀ gangan lórí kéèsì yìí. Tó bá ṣe pé lóòótọ́ lẹ wà lóyà sọ́yọ̀ Aláàfin lórí kéèsì yìí, ìrìn àjò yín, ìhùwàsí yín, ìṣesí yín, Ọlọ́run á fi dá yín lẹ́jọ́. Bàbá wa Basọ̀run Káráolé, akíkanjú làwọn èèyàn mọ̀ yín sí. Jọ̀gbọ́n ní ẹsẹ̀ kájú ẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé lóòótọ́ àti lódodo ilẹ̀ bá kájú òpó tẹ́ ẹ wà, tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ ló tẹ́ ẹ joyè lé lórí torí pé olóyè tó lólóyè lábẹ́ ni. Gbogbo ìrìn àjò tẹ́ ẹ rìn lórí ọmọ ọba Lukman Gbádégẹṣin, ṣé fẹ́ tara yín ni àbí fẹ́ Ọ̀yọ́? Tó bá ṣe pé fẹ́ Ọ̀yọ́ ni, ẹ ṣàṣeyọrí ń bẹ. Tó bá ṣe pé inú kan ni, tó bá ṣe pé bó ṣe yẹ kẹ́ ẹ tó lẹ̀ tó, tó bá ṣe pé bó ṣe yẹ kẹ́ ẹ yàn ilẹ̀ yàn, tó bá ṣe pé bó ṣe yẹ kó rí lórí, ẹ ṣàṣeyọrí, ẹ sì ní jẹ̀bi. Àmọ́ tó bá ṣe pé nídàkejì, ó sọ fún yín. Ẹ wo ọdún tọ́yọ́ ti wà lópò lórí ọ̀rọ̀ yìí. Ẹ wá pórí ilé ẹjọ́, ẹ wá pawó ní pọ́npọ́n,
ọjọ́ tagé ó fẹsẹ̀ méjèèjì jọ tagé. Bàbá yìí fún mi láǹfààní, mo fẹ́ rí yín. Bàbá bá sọ, bàbá Sam olóyè Akíníkù, ẹ fún mi láǹfààní, mo fẹ́ rí yín. Mo kéré púpọ̀ nítòótọ́, ṣùgbọ́n ẹ má wo bíbí mi, dídá mi ní kẹ́ ẹ wò. Ẹ má wò pé ọmọ wa ni Mọ̀rúfú sọmọ yọ ọlọ́kà. Ẹ má wò yín. Àti lọ́nu ayé ń gbọ́ wa, ayé fẹ́ wa, ayé fẹ́ gbọ́ nǹkan tá a fẹ́ sọ. Mímọ̀ ṣe wa kọ́, àdúrà yín ló gbà lórí wa. Àbùkù ńlá ni ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ jẹ́ fún gbogbo Ọ̀yọ́, torí pé ìlú tí wọ́n mọ̀ wà kẹjọ ọba ní nígbà wáṣẹ̀. Òfin àtàṣà ó wá di tí wọ́n á fẹ̀gbẹ́ kanra wọn, ó wá takura wọn. Ojú wo lẹ fi ń wo gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹnjìnìà Ṣèyí Mákindé, ṣé gbà wọn fẹ́ ẹnjìnìà àbí ọkọ wọn? Pòfẹ́sọ̀ lọ́yẹ wọn fi bẹ́ẹ̀. Èmi ò súnmọ́ wọn, ṣùgbọ́n psychologically tó o bá jẹ́ni tó lóye, tó o bá ti ń wò sí èèyàn, ìwùwà sí èèyàn, èrè sí èèyàn, ìsọ̀rọ̀ sí èèyàn, tó o bá jẹ́ni tó mòye dáadáa, bóyá gbà tèmi jẹ́ òṣèré òǹkọ̀tàn, torí kò sẹ́ni tí mo lè rí màá ti kọ̀tàn lórí ẹ̀ pé irú ẹ̀dá yìí lẹ́ni yìí gbọ́dọ̀ jẹ́. Ṣèyí Mákindé, gómìnà, ẹnjìníà, inú ẹyẹ tó gbọ́n làparò wà. Àparò ọ̀wà gbọ́n lásán, àparò tó wà nípò agbára. Òtútù ó mọ́lẹ̀, Ọlọ́run ó mọ́lẹ̀, òtútù ó dá lásọ láàmú. Èmi ò ní dandan. Èmi ò tí ì rí kẹ́ni kí gómìnà hànà sí ẹnìkan. Ṣẹ́ẹ̀sì rí pé gómìnà sọ́pọ́ọ̀tì ẹnìkan, wàhálà ìtẹ̀ bá ń sọ ọ̀rọ̀ abẹ́nu. Ṣé gómìnà sọ́ọ̀tà pé ń sọ́pọ́ọ̀tì ẹnìkan? Ṣé gómìnà lẹ́nìkan ló gbé dání? Akàn ní gómìnà, ẹ lè mọ bí akàn ń lọ. Gbọ́ bí Wasiu Ayinde kọrin, ó ní àṣẹ̀ṣẹ̀ jáde síta kan, ire ló máa já sí, èèyàn ọbẹ̀ ló ń kọjá bìrì, tọ́rẹ́ ẹ̀ mọ́ bí tí ó kọjú sí. Ọwọ́ ń tọ́ wá ní o, ẹ̀yin ẹ mọ́ dúndùn pa wà lábì, ẹ mọ́ dúndùn pèsè bọ́dún mẹ́rin ní ó lò, sí kò pín ẹ̀kọ́ lọ́dún mẹ́jọ, sí bí yóò kó mẹ́fà. Nǹkan mi àmọ́ bàjẹ́ ń dọ̀kan tí ò ní ṣe tó ṣe lọ́dọ̀ kan. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì, tó bá ṣe pé lóòótọ́ ilẹ̀ gba 15 million lọ́wọ́ ọmọọba Gbádégẹṣin láti fi wọ́n joyè, tó sì jẹ́ pé wọ́n tọ́ sóyè, ẹ fura o. Ẹ mọ́ gba 15 million kẹ́ ẹ mọ́ fi sọ 100 billion nínú ìgbésí ayé yìí. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ gba 15 million lórí òótọ́, tó jẹ́ pé òun ló tọ́ sí, òun ló yẹ, tẹ́tọ̀ yín sì gbà gẹ́gẹ́ bí ìṣẹ̀dá Ọ̀yọ́. Èmi ń sọ ni o, èmi ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o. Àjẹgbé ni gún jẹbọ, kò sí bí wọ́n lè gbé yín lọ, ẹ jàre. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ ta oyè ọba ní 15 million lóòótọ́ ni, tẹ́ni yóò lẹ́tọ̀ọ́ sí, tẹ́yìn ó jẹ èso àjàrà téèyàn wà máa ka àwa àtàwọn ọmọ tiwa. Àǹfààní wà fún yín lákòókò yìí o láti tètè ṣe àtúnṣe. Apart from pé bóyá EFCC ń bọ̀ wá, EFCC ò bọ̀ wá, ọ̀rọ̀ ní EFCC ò béèrè o, ọ̀rọ̀ náà lẹ́ẹ̀dẹ̀ fi dáhùn, bí sí pé EFCC ò débẹ̀ yẹ ọmọ pa yín. Ṣùgbọ́n yẹ kẹ́ ẹ mọ̀ wípé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó
kọjá òjè lẹ́ẹ̀kan sí bàbá bá sọ ẹ ṣe nǹkan tó jọ mí lójú ń jò ní lẹ́yìn ìgbà tá láàfin Ọ̀yọ́ kù ẹ lọ bá bàbá alága ọjà ẹ parí àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tí ń bẹ lọ́yọ̀ọ́ mo gbọ́ inú mi dùn mo ti wò pé bàbá yìí fẹ́ kọ́yọ̀ tẹ̀síwájú ọ̀sán ní títàn sọ ń pa Ọ̀yọ́ ó ní títàn sọ ń pa alága ọjà ẹ wá fìfẹ́ ṣe àìmọye àdúgbò tí wọn bá láàfin rẹ tọ́nàrẹ́bù Skinner sì ń bá wọn ṣe pẹ̀lú ìfẹ́ pé ẹyọ kan lọ́yọ̀ọ́ àtẹni wọn bá lọ́yọ̀ọ́ àtẹni ó dé báyàn lọ́yọ̀ọ́ ẹni tó tẹ àwọn tí wọ́n tẹ ìlú gandó náà wá láti ibì kan wá tẹ̀dó ni kò sẹ́ ẹ wo sẹ́rádàmà àti Ifá àwọn lọ́lọ́ kọ́kọ́ dá àwọn ní ẹ tẹ̀lẹ̀ àwọn gẹ́gẹ́ tó nílẹ̀ tọ́nà náà ti ibì kan wá ibi kan wọ́n ti sọ̀kalẹ̀ kó tó wá dúró háì àpọ́dọ̀ ní Oòduà ní bàbá wa ọ̀rọ̀ bú abẹ́ ṣé gbogbo wa lọ́mọ Oòduà ṣé gbogbo wa lọ́mọ Oòduà gbogbo àwọn olùjọmọ Oòduà kò possible psychologically ìwọ náà gbé sínú làákàyè rẹ kó o rò gbogbo wa lọ́mọ Ádámù àti Éfà tó bá sí gbogbo wa lọ́mọ Ádámù àti Éfà kí ló dé tá a rọ́ọ̀mù èṣù láàrin wa. ok wọn náà ti ń rò gbogbo wa ní tí gbogbo ọba fíjọ́ máa Ádámù àti Éfà gbogbo wa ò ní jọ mọ Odùduwà ọ̀gídì ọ̀rọ̀ ni mo bọ̀ wá dé ẹ máa tẹ̀lé fídíò yìí bọ̀ agbára ọlọ́kọ́ṣẹ́ yìí tó kulẹ̀ máa láǹfààní àti dé pálásì bàbá wa bá sọ̀rọ̀ máa sì láǹfààní àti wá bàbá wa Sàámú kan mọ̀ pé tán bá ti gbọ́ fídíò yìí ó ṣeé ṣe kán gbà mí láyè ó dẹ̀ ṣeé ṣe kí n débẹ̀ òun nìkan fọ̀rẹ́ lé mi bọ́ta ètí ń bá bábọ̀ ẹ gbọ́ pàápàá jùlọ èèyàn mọ Ọ̀yọ́ tẹ̀ ń bẹ lẹ́yìn odi èèyàn mọ Ọ̀yọ́ tẹ̀ wà lábúrọ̀d tẹ̀ nífẹ̀ẹ́ Ọ̀yọ́ tẹ̀ nífẹ̀ẹ́ lóyìn tẹ̀ dára ribiribi síbẹ̀ tó wá jẹ́ pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tí ó dùn mọ́ yín ṣùgbọ́n tó bẹ́ẹ̀ sí ilé ẹ̀ lè contribute tí ọ̀rọ̀ Ọ̀yọ́ bá ń dé ẹ máa gbọ́ lórí Àtìbà TV ìkìlọ̀ tó lè jẹ́ fún yín lẹ́ẹ̀kejì ẹ̀yin bàbá mi o ọmọ mọ bá bàbá ẹ sọ̀rọ̀ láàrin kan bàbá náà máa ń bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ láàrin kan látàrí kó má bàa bàjẹ́ parí ọ̀rọ̀ mi Your Excellency sir ọmọọba Olúṣèyí Abíọ́dún Mákindé ògùn náà gbòǹgbò tí í dátọ́ lẹ́nu òní Abíọ́dún panko pè gómìnà tó ké má láṣejù tó tọ̀ tara Abíọ́dún bàbá tẹ́ ẹ bá ń rẹ́rìn tó ṣe pẹ́kúnlẹ̀ ń sun mọ́ mọ́ bàbá tó ṣe pẹ́kúnlẹ̀ bá ń sun tẹ́ ẹ bá ń rẹ́rìn mọ́ mọ́ yín sà Your Excellency ẹ wò ó ṣe rí àwọn bàbá yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àgbàlagbà ni wọ́n tí wọ́n bá ti dàgbà ní mọ̀ dọ̀mọ́ èké padà ẹ sì bá wọn dá lọ́ọ̀kan ẹ ó kùn ẹ jẹ́ wọn mọ inú yín ẹ jẹ́ wọn mọ bí tẹ́ ẹ bá ń lọ lórí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ kò yẹ kó jẹ́ pé gbogbo ẹ̀ náà ni ó máa má wuyewuye dání wọ́n rojọ́ lórí ọba Ògbómọ̀ṣọ́ wọ́n rojọ́ lórí ọba Ìbàdàn wọ́n tún rojọ́ lọ lórí ọba Ọ̀yọ́ bàbá Ọlọ́run ló gbé yín bẹ̀ ẹ ti rúre Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ sọ rẹ̀ ẹni tí ò bá mọ gómìnà tiwa lọ́yọ̀ọ́ aláìkọ̀mọkọ ìyá rẹ̀ torí pé gómìnà yẹn àrùn mi bá ní débẹ̀ ni gómìnà tí kì í fẹ́ báyìí ni kò ní í gbà gómìnà tí ó tú òwú funfun ni débi pé ọkàn dúdú ń sàlẹ̀ rẹ̀ ẹni gómìnà wa o tó bá sì pé gómìnà máa ń tún joyè EFCC ni èmi ò bá ní EFCC gómìnà wa torí gómìnà wa ò ní fààyè gbàrọ́
tó bá sì ti rí para yín kò dodo ọ̀rọ̀ nígbà tí ọba sọ̀rọ̀ bó ní ṣe mọ ibi tí ń lọ. Excellence sà, ìjọ ẹrù tàwa ọ̀dọ́, ẹrù tàwa tá a kọ́lé sọ́yọ́, ẹrù tàwa tá a lọ́mọ lọ́yọ́, ẹrù tàwa ọmọ yín tí ń bẹ lọ́yọ́ Aláàfin. Dákun ẹ ṣíjú àánú wò lu Ọ̀yọ́. Gómìnà ẹ má lòpọ̀ bẹ́ẹ̀ ṣe tó. Ẹ jẹ́ kófin ó ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kófin ó ṣiṣẹ́ jù. Ní ìbẹ̀bẹ̀ bí kẹ́ ẹ má ṣe wádìí o. Mi sẹ́nu mi ti ẹ̀ tọrọ wájú yín bí mo ní ẹ má ṣiṣẹ́ ní ṣe ni. Tẹ́ ẹ bá tiẹ̀ ṣe ó dà orí ẹ fi ń pinnu ìwà àbàjẹ́ ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń lòfin ẹ máa bójú àṣà. Àṣà tó so mọ́ ọ̀rọ̀ oyè ọba jíjẹ lọ́yọ̀ torí pé ìdá ló ń ṣèlú. Egúngún ní gbowó lóde Òṣogbo, atọ́kùn nígbà tó dé Ọ̀yọ́. Ọkọ̀ ń dúró dé èèyàn Ìbàdàn ni, èèyàn yóò dúró dọkọ̀ lÉkòó. Ṣé ẹ rí i pé kò jọra wọn? Kò wá sílùú tọ́lọ́run ṣe fún. Kò sọ sáà Ìbàdàn, àṣejì rẹ̀ ò sí lÉkòó, àfẹ̀yìn tí ọba ní tòun ò tóun. Ẹ ti rú re, ẹ sọ rè, ìyẹn ọmọ Ọ̀yọ́ fojú sọ́nà. Ẹ̀yin lọ rí bàbá bá sọ̀rọ̀. Mo kéré láti déwájú wọn, ṣùgbọ́n àwọn àgbààgbà ó lè rí wa débẹ̀. Mo láwọn nǹkan kan tẹ́mi náà fẹ́ bí wọn. Káwa náà ò lè mọ̀ tá a sọ nípa wọn. Káwa náà ò lè mọ̀ nǹkan tá a sọ nípa Ọ̀yọ́. Ká lè mọ̀ nǹkan tá a sọ nípa ọ̀rọ̀ ọba tuntun. Bọ́ba ṣe rí lèmi ó sọ. Wàláhì bọ́ba ṣe rí màá sọ. Bí ọba ṣe rí èmi màá sọ. Ọ̀rọ̀ tẹ́ bá sì ti mọ̀ pé ẹ fi ọgbọ́n ta ẹ má wulẹ̀ sọ fún mi. Àlàáfíà fún yín. Ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ ń nífẹ̀ẹ́ mi, tẹ́ ń nífẹ̀ẹ́ ọ̀rọ̀ mi, ẹ fìfẹ́ hàn sí mi. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi tó jẹ́ tèmi gangan. Ẹ ti máa wo àwọn sinimá mi, Àjàǹbádò Òjó TV. Ẹ bá mi subscribe sí i. Kí ló dé? Ẹ fìfẹ́ hàn mi. Ẹ ní délé bókù ọmọ.